Assalamu alaikum ẹ̀yin tèmi, ṣàlàáfíà ni mo bá yín, àlàáfíà lèmi wà o, alhamdulilayi rabbil alamin fún opportunity tèmi. Ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn, tí mi bá dẹ̀ sọ program ọkọ àtìyàwó wa normal kò lè continue. Kí ni ọ̀rọ̀ náà? Ẹ listen sí mi. Like each time tá a bá sọ wípé pray for Nigeria, kí ló dé tẹ̀yin kan fi mọ́ ń bínú? Tá a bá sọ pé pray for Nigeria sí ẹ̀yin kò dẹ̀ mọ́ bínú, ṣẹ́yin lẹ́ ń ṣe Nigeria ni. Gbogbo ogun tó ń ṣẹlẹ̀ lọ́tún ló sì ní everywhere, ṣẹ́yin lẹ́ ń ṣe ni. Ṣẹ́yin lẹ́ ń gbàdúrà kí Nigeria mọ́ bẹ́tà ni. Tá a bá sọ pé pray for Nigeria, definitely even Nigeria as a whole, either Yoruba land, Igbo land, Hausa land, Edo land, Igbira land, gbogbo land là ń gbàdúrà fún. Kódà a tún gbàdúrà fún àwọn Nigerians tó wà ní outside Nigeria. That is to say indirectly or directly à ń gbàdúrà fún nations míì nìyẹn. Ẹ ṣe máa ń bínú. So òun ló wá fẹ́ sọ fún mi, òun ló wá fẹ́ kí n sọ wípé ó dàbí pé enemy within, àwa náà là ń ṣera wa, àwa Yorùbá nation náà là ń ṣera wa. Ṣé ẹ mọ̀ pé nígbà táwọn Boko Haram fẹ́ bẹ̀rẹ̀ wọ́n fèsì north ní squarely nítorí pé a fẹ́ gba Yorùbá nation, a fẹ́ gba Yorùbá nation. Ṣé nítorí ẹ̀ la wá nira wa lára? Àwa ò fẹ́ ogun o, àwa ò fẹ́ ogun o, àwa ò fẹ́ ogun. Ọ̀nà tẹ́ ẹ máa gbà tó bá jẹ́ pé gbogbo yín náà lẹ support Yorùbá nation, ọ̀nà tẹ́ wọ́n gbà tí gbogbo ó fi rọrùn, òun yẹn ló yẹ kẹ́ ẹ wá. Ṣé bí wọ́n máa ń sọ pé Yorùbá máa ń ronú ni? Ẹ̀yin ò ṣe ronú lórí ọ̀rọ̀ yìí, ẹ ṣe di pé ẹ wá ń ṣọ̀tẹ̀. Ṣé ọ̀tẹ̀ tẹ́ ń ṣe yẹn ó lè fún yín ní Yorùbá nation? Ọ̀tẹ̀ tẹ́ ń ṣe yẹn kò ní fún yín ní Yorùbá nation. Ọ̀tẹ̀ yẹn máa fún yín ní 16 more years if not more lórí oko ẹrú. Ṣé bó bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ agitate fún Yorùbá nation yẹn, ṣé bó yẹ kó jẹ́, ó yẹ kẹ́ ẹ ní one voice. Ṣé bí tíyàn bá fẹ́ gbà nǹkan, ìyẹn máa ń ṣe ń tẹ̀lé ní díẹ̀ ni mo máa ṣe. Ẹ ní ṣe ní wùrà tẹ́ fẹ́ ṣe yẹn, ẹ fẹ́ dá ogun kalẹ̀. And ogun yẹn náà ló ti ń ṣe díẹ̀ báyìí. Like enemy within. Why? Nǹkan kan bá ṣẹlẹ̀ sí anybody ní Nàìjíríà sí, ẹni tí bá ṣẹlẹ̀ pé bóyá wọ́n ń ṣe wàhálà ní Igbo land o, àbí wọ́n ń ṣe wàhálà ní Yoruba land o, àbí wọ́n ń ṣe wàhálà ní Hausa land o, inú yín máa wá dùn. Ṣé ẹ fẹ́ pa wá tán ni? Nǹkan ṣẹlẹ̀ ní Nàìjíríà, inú yín máa wá dùn. À ní ẹ pray fún Nàìjíríà, ẹnì ká mọ́ pray fún Nàìjíríà. Yorùbá nation ni ká pray fún. Yorùbá nation is it already in existence? Is it already in existence? Ṣé bó yẹ ká ṣe díẹ̀ ni? Ẹ agitate fún Yorùbá nation and yet ẹ support ẹ tó yẹ ká ẹ support tó máa gbélé yín lọ́wọ́ easy. Ẹ wá divide ara yín into fractions. Tẹ́ ẹ divide ara yín sí, tẹ́ ẹ bá ronú dáadáa sí Yorùbá tí wọ́n pè yín, wàláì ó máa sọ yín di oko ẹrú 16 or more years. And again ó máa wá di pé ẹ lẹ́nu nínú government matters. Ó máa wá di bẹ́ẹ̀ pé gbogbo Yorùbá as a whole kò ní lẹ́nu nínú gbogbo government matters. Ṣé bó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀, ẹ tún wá fẹ́ kó ṣẹlẹ̀ again? Why not? Kẹ́ ẹ ronú yín as Yorùbá, kẹ́ ẹ support, kẹ́ ẹ rally round èèyàn tẹ́ ẹ mọ̀ pé ó lẹ́nu bẹ̀, èèyàn tẹ́ ẹ mọ̀ pé tó bá débẹ̀ Yorùbá nation yìí ó lè easy. Mo ní ó lè easy torí pé kí ni, kẹ́ ẹ mọ́ gbàgbé pé gbogbo ẹ̀ kádàrá là ó. Kó ó lè easy. Like seriously, èmi ò support anyone. Èmi kàn sọ̀rọ̀ bí ẹ̀mí ṣe darí mi ni. Instead gbogbo fractions tẹ́ ń create yẹn, ẹ fi ń create ọ̀tẹ̀, ẹ dẹ̀ fi ń dà wá láàmú. A ní a fẹ́ gbàdúrà, gbàdúrà Yorùbá nation, ẹ̀yin Nàìjíríà, ẹni ká mọ́ gbàdúrà Nàìjíríà, ká mọ́ gbàdúrà Yorùbá nation. Meanwhile a sì wà Nàìjíríà. Like ẹ need láti ronú. Like anybody bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, something is wrong with the person's brain. Anybody bá sọ̀rọ̀ pé ẹ mọ́ gbàdúrà fún Nàìjíríà o, ẹ gbàdúrà fún Yorùbá nation, like something is wrong with you. Torí pé kí ni, Yorùbá land tá a mọ̀ sí is still in Nigeria. Gbogbo ẹ̀yin tínú yín dùn gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, a jẹ́ pé ẹ̀yin lẹ wà ń jọ tẹ̀. Tẹ́ ẹ bá ronú ẹ̀yin náà, gbogbo lẹ́yìn gan ò lè settle. Gbogbo ẹ̀yin tẹ́ wà tínú yín máa ń dùn bí kankan bá ṣẹlẹ̀ ní Nàìjíríà, tínú yín máa ń dùn because ọ̀pọ̀lọpọ̀ àwa àmọ́ bí tó yẹ ká lọ, àmọ́ bí tó yẹ ká sá sí. Nǹkan kan ṣẹlẹ̀ sí Nàìjíríà, inú yín sì ń dùn pẹ̀lú gbogbo ìgbésí ayé yín náà lẹ́yìn lórí yẹn. Gbogbo ìgbésí ayé yín
ayé yín bó ṣe crumble o lè rẹ̀ lé lórí yẹn. Nǹkan kò gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ even kó tiẹ̀ kúrò ní Nàìjíríà kó kúrò ní another nation, nǹkan kò gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ kẹ́ mọ́ dunnú. Ó yẹ kẹ́ gbárùkùtù bo èèyàn tó máa lead yín síbẹ̀ ni. Ẹni kí wọ́n mọ̀ vote ẹ̀ ń ṣera yín because èwo ló yẹ kọ́kọ́ wá sọ́wọ́ náà, èwo ló máa tètè easy fún yín. Ṣé kẹ́ fi ẹni tí yín síbẹ̀ ni àbí kẹ́ dá gbogbo ẹ̀rú kó tó di pé Yorùbá nation? Tẹ́ bá sọ pé kí wọ́n mọ̀ vote wàhálà ẹ̀ ń ṣera yín ni. Torí at the end of the day èèyàn kan náà ló máa di president láìpẹ́ láì jìnnà. A máa wá ṣe kí ni? Àwọn á tún fún yín sí oko ẹrú. Why not? Ẹ ní one voice. Why not? Kẹ́ ẹ ní one voice. Kẹ́ ẹ gbárùkù ti èèyàn kan tó jẹ́ pé tó bá di ọ̀la tó bá wọlé gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ gbọ̀ngàn wọ́n stamp ẹ̀. Gbọ̀ngàn wọ́n stamp ẹ̀ jù pé káwọn kan wà ń lu òyìnbó kán mọ̀ dàrú lọ kí wọ́n mọ̀ impact àwa tá wà níbí bíi kán mọ̀ nǹkan tá à ń go through. Mo believe pé I'm passing message. Nobody push me to this. Bẹ́ẹ̀ mi ṣe darí mi ni. Ẹ wá èèyàn kan kẹ́ ẹ support ẹ̀ kọ́lọ́n sí help èèyàn náà kó débẹ̀. Tó bá débẹ̀ nǹkan tẹ́ ń wá ṣé kò ní easy. Ṣé kò ní easy ju pé wàhálà lẹ́ni wàhálà lọ́la wàhálà lẹ́ni wàhálà lọ́la. Ẹ ronú bí wọ́n ní Yorùbá ronú ni ẹ yé ṣọ̀tẹ̀. Ẹ yé ṣọ̀tẹ̀ ọ̀tẹ̀ tẹ́ ẹ ṣe tí gbogbo ẹ ti tó fi ń jábọ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà ọmọ Yorùbá náà nìyẹn. Ọ̀tẹ̀ tẹ́ ẹ ṣe ẹ yé ṣọ̀tẹ̀ ọ̀tẹ̀ yìí òun ni mo ní kẹ́ ẹ mọ̀ ṣe. Ẹ jókòó ẹ ronú ẹ gbé fún ẹ support èèyàn kan ẹ gba PVC yín ẹ support èèyàn kan tó máa lead yín síbi tẹ́ ẹ lọ. Ṣebí wọ́n sọ pé Yorùbá máa ń ní foresight ni. Yorùbá ó máa ń ní foresight like seriously ẹ̀yin Yorùbá yé ìsìn ẹ̀fẹ́ ní foresight wọn. Ẹ lè gbà at once díẹ̀díẹ̀ ní ọgbọ́n ló yẹ kẹ́ lò. Ọgbọ́n ló yẹ ọ̀rọ̀ yìí ó lágbára ó sì di bí ẹni pé kí n mọ̀ dákẹ́ ní mọ́ ni but I need to stop. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé president tẹ́ fẹ́ débẹ̀ ẹ wá mú deputy bí ẹni pé orí yín yóò pé tó o bá ṣe party kan báyìí òun orí rẹ̀ pé pẹ̀lú deputy tó wò pé òun ní foresight. Ẹ̀yin Yorùbá ẹ dàbí pé ẹ ní foresight. Yes ẹ ní foresight o ẹ ní foresight. So àwọn òfógun o àwọn òfọ́tẹ̀ o ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń tì wọ́n ẹ rántí pé àwa tá a wà ní Nàìjíríà alẹ́ mi o ẹ support èèyàn kan kó gbé yín èèyàn kan tẹ́ ẹ support yẹn tó bá débẹ̀ ó kàn gbélé yín lọ́wọ́ ní easily. Àmọ́ ẹ mọ́ sùn nígbà tó bá débẹ̀ tán ẹ mọ́ sùn lọ o ẹ make sure pé nǹkan tẹ́ ń wà ó dé yín lọ́wọ́. Àmọ́ nísìnyí ẹ dákun ẹ yé ṣọ̀tẹ̀ èyí tẹ́ ẹ ṣe fraction yẹn tó bá yàgò tẹ́ ẹ bá ronú yín bí ti Yorùbá tí mo ń sọ wàhálà ẹ lose ẹ nínú government. This is on point by 2. These are my words for this. Bye for now.